mo kí wa pé a kú ojúmọ́ mọ́ níbi yòówù ẹ ti láǹfààní láti máa tún darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ mú ìròyìn wá lọ́tùnlọ́tùn lájà àbálẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà lókè òkun káàkiri àgbáyé ọ̀nà ní ọwọ́jà wa ló ń ṣe bẹ́ẹ̀ tó ń dé ìjọ́jú tẹ̀ fún wò wá ojú náà ní fọ́ etí tẹ̀ fún gbọ́ wa etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ọba ògo orúkọ oníròyìn yín òun náà ni Àyànfẹ́ Elédùmarè ṣáájú ẹgbẹ́ àwọn kókó tí ń bẹ nínú ìròyìn náà fún àkókò yìí. A ò lè gbà bẹ́ẹ̀ ni a kò lè káwọ́ gbéra lórí ìyà tí àwọn ìjọba fi ń jẹ àwọn mẹ̀kúnnù àjọ NLC òun ló sọ èyí di mímọ̀. Ẹ ṣọ́ra fún ẹran ìgbẹ́ ní jíjẹ láti lè dènà àjàkálẹ̀ àrùn monkeypox ẹgbẹ́ àwọn dókítà nílẹ̀ yìí òun ló kéde bẹ́ẹ̀. Ìjàmbá ọkọ̀ tó wáyé ló ti ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí ọlọ́kadà kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọwọ́ ṣe bẹ́ẹ̀ bá àwọn méjì kan ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú ẹ̀sùn jíjí sìmẹ́ǹtì onílé tí wọ́n fi ń ṣiṣẹ́ tí wọ́n sì ti lè gbé ta. Àfi kí Èdùmàrè kó máa ṣọ́ wa ní pẹ̀lú bí àwọn ajínigbé tó ṣe ń lo ọgbọ́n àlùmọ̀kọ́rẹ́ àti ọgbọ́n ète mìíràn láti fi jí ènìyàn gbé èyí táṣìírí wọn fi tú síta báyìí. Pásítọ̀ àti ọmọ rẹ̀ òun ni wọ́n ti di èrò àtìmọ́lé lórí ẹ̀sùn ìpànìyàn ní ìpínlẹ̀ Kwara. Ní ti Yorùbá Nation ọ̀jọ̀gbọ́n àgbà Banji Akíntóyè òun ni wọ́n ti pe gbogbo ọmọ káàárọ̀ oòjíire látàrí ìkọlù tó ń wáyé nílùú Ìwòyè tí í ṣe ìpínlẹ̀ Ògùn. Ní ti Biafra Nation báyìí ẹni tó ń pera rẹ̀ ní Prime Minister ilẹ̀ Biafra Simon Ekpa òun ló ti kéde máàpù ilẹ̀ Ìgbò káàkiri. Nínú ìròyìn ti ilẹ̀ òkèrè ọwọ́ ti bà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà méjì kan ní orílẹ̀-èdè Haiti fún ẹ̀sùn ayédèrú ìwé ọmọ ìlú èyí tí wọ́n ṣe. Lórílẹ̀-èdè Amẹ́ríkà bákan náà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan ló ti ṣe bẹ́ẹ̀ rí ẹ̀wọ̀n 20 ọdún báyìí o látàrí ẹ̀sùn jìbìtì owó tó tó mílíọ̀nù $10. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà báyìí. A ò lè gbà bẹ́ẹ̀ ni a kò sì lè faramọ́ a sì tún lè káwọ́ gbéra lórí ìyà tí àwọn ìjọba fi ń jẹ àwọn mẹ̀kúnnù àjọ NLC ló sọ èyí di mímọ̀. Ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí èyí Nigeria Labour Congress ó ní wọ́n sọ èyí di mímọ̀ látàrí pé wọ́n fi ẹ̀dùn ọkàn wọn àti ìkorò ojú sí ìpè èyí tí iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí tó pe ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ náà èyí Joy Ajaero wípé kí ó wá láti wá jẹ́jọ́ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn pé ó mọ̀ nípa àwọn tí wọ́n ń kó owó fún àwọn màdàrú àti ìwà jìbìtì orí ayélujára pẹ̀lú àwọn ẹ̀sùn míì èyí tí kò bá òfin orílẹ̀-èdè Nàìjíríà mu èyí ló sì fà á tí ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí fi wá fi ohùn léde wípé kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ ni àwọn kò fi ara mọ́ wọn ni látàrí wípé àwọn jà fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà táwọn sì ń pè fún ìrọ̀rùn mẹ̀kúnnù òun ló mú kí àwọn agbófinró máa fi ọgbọ́n àlùmọ̀kọ́rẹ́ yìí láti wé ẹ̀sùn tí kìí ṣe ti Joy Ajaero mọ́ lẹ́sẹ̀ wọ́n sì sọ di mímọ̀ pé ẹni tó jẹ́ agbẹjọ́rò ẹgbẹ́ òṣìṣẹ́ náà èyún Fẹ́mi Fálànà SAN òun ló ti sọ èyí di mímọ̀ wípé Joy Ajaero ó ní kò lè yọjú sí iléeṣẹ́ ọlọ́pàá kankan àfi ìgbà tó bá tó di ọjọ́ 29 nínú oṣù yìí wípé kò sí nínú ìwé òfin láti máa fi irú ẹ̀sùn burúkú bẹ́ẹ̀ kan ènìyàn láwùjọ. Ó tún tẹ̀síwájú wípé àwọn ẹgbẹ́ tí wọ́n ń rí sí iná mọ̀nàmọ́ná tí wọ́n wà lágbẹ́ àsíá NLC náà ìyún National Union Electricity Employee àwọn náà ti fi ọwọ́ rẹ̀ sọ̀yà pé ní tó bá fi lè mú iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí kí wọ́n gbé Joy Ajaero níṣe ni àwọn yóò bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì láti máa pín iná mọ̀nàmọ́ná káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Wàyí o ẹgbẹ́ òṣìṣẹ́ náà ni àwọn kò faramọ́ bẹ́ẹ̀ ni àwọn kò yọnu sí i látàrí pé ìpè fún ìdẹ̀rùn ọmọ mẹ̀kúnnù ó ní àwọn ń pè fún tí àwọn ìjọba àpapọ̀ sì fẹ́ máa lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí láti lọ ẹ̀sùn tí kìí ṣe ti Joy Ajaero mọ́ lẹ́sẹ̀. Ẹ ṣọ́ra fún ẹran ìgbẹ́ jíjẹ o láti lè dènà àjàkálẹ̀ àrùn monkeypox ní èyí ló sì fà á tí ẹgbẹ́ àwọn dókítà nílẹ̀ yìí tí wọ́n fi kéde.
ẹgbẹ́ òṣìṣẹ́ àwọn dókítà ti ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara ìyún the Association of Resident Doctors ní University of Ilorin Teaching Hospital ti ìpínlẹ̀ Kwara lábẹ́ ẹni tó jẹ́ aláṣẹ àti olùdarí ẹgbẹ́ ọ̀hún Yusuf Muhammad ó ní wọ́n ti kéde fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà báyìí wípé kí wọ́n ṣọ́ ara wọn níbi ẹran ìgbẹ́ jíjẹ èyí tí wọ́n ní ó fa monkeypox yìnyín tó jẹ́ àjàkálẹ̀ àrùn náà bẹ́ẹ̀ bá gbàgbé àjọ àgbáyé tó ń rí sí ètò ìlera ni wọ́n ti kéde àìrùn tó ń tàn káàkiri náà pípò ti dé orílẹ̀-èdè Nàìjíríà báyìí nínú èyí tí wọ́n sì ti rí àwọn ènìyàn tí ó ti lùgbàdù àìsàn náà èyí ló sì fà á tí iléeṣẹ́ tí àjọ ti dókítà ìpínlẹ̀ Kwara tí wọ́n fi wá ń sọ wípé gbogbo àwọn ààyè kọ̀ọ̀kan tó ṣeéṣe kí àrùn náà kó ti wọnú àgọ́ ara èèyàn ó ní jíjẹ ẹran ìgbẹ́ èyí tí wọn kò pèlò rẹ̀ dáadáa àti àwọn ohun míì tó ní ṣe pẹ̀lú ìdọ̀tí gẹ́gẹ́ bó ṣe sọ di mímọ̀ wípé lára monkeypox ó ní àìsàn náà tó jẹ́ àrùn tó ń di tọrọ fún kálẹ̀ báyìí ó ní ó ti jáde ó sì ń fún ìdí èyí ẹ jẹ́ ká ṣọ́ra wa ká ya ikọ̀ ojú ni alákànfin sọrí ká sì ṣe ẹnu wa ní dédé síbí nípa ìjẹkújẹ àti àwọn oúnjẹ tí wọ́n ń tà lẹ́sẹ̀ ọ̀nà pàápàá jùlọ àwọn tó ní ṣe pẹ̀lú ẹran ìgbẹ́ tí wọ́n ń tà lójú òpópónà bí èèyàn bá ń ṣe bẹ́ẹ̀ tó ń ṣe ìrìn àjò ó ní bí a bá jìnnà sí èyí níṣe ni àdínkù yóò sì bá àrùn náà tí kò fi ní di tọrọ fọ́nkálẹ̀ kọjá ibi tí ó wà báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìjàmbá ọkọ̀ tó wáyé ti ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí ọlọ́kadà kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní agbègbè tí wọ́n pè ní Iléṣà garage ní ìlú Òṣogbo tí ń ṣe olúlu ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ti wáyé pẹ̀lú bí ẹni tí ọ̀rọ̀ náà ṣe ojú rẹ̀ Adéọ̀sùn Báyọ̀ tó sọ di mímọ̀ wípé ọkọ̀ tirẹ́là ńlá kan èyí tó kó èròjà ohun ìtún ilé ṣe àti ìrẹ́lé ó ní ó fẹ́ yí tọ̀nù ní oríta mẹ́ta ti gáràjì Iléṣà ọ̀hún tó sì já sí wípé lásìkò tó ń gbìyànjú àti yí tọ̀nù yìí ó ní ọlọ́kadà kan náà ni ó sáré wọ abẹ́ rẹ̀ lẹ́yìn tó mú kó fi orí gbá irin tí ó sì ṣe bẹ́ẹ̀ kú ní òjijì wọn ní kì í ṣe ọlọ́kadà yìí ó nìkan ni ó wà ní orí ọ̀kadà náà lásìkò tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ṣùgbọ́n gbé ìkan nínú àwọn ẹ̀ṣọ́ aláàbò ilẹ̀ yìí sẹ́yìn léètàn ni ẹ̀ṣọ́ aláàbò náà ó ní ó ṣe bẹ́ẹ̀ tó fi ara pa yamayama ṣùgbọ́n ní ọlọ́kadà náà ó ní ó ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra ní wàràǹṣeṣà tí ìṣẹ̀lẹ̀ náà tí ó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí àlàyé tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ìyún Yẹmisí Ọ̀pálọ́lá tó sọ di mímọ̀ ó ní àwọn gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ náà tó sì já sí wípé ó jẹ́ ẹ̀dùn ọkàn pẹ̀lú bí ọlọ́kadà náà ṣe jẹ́ Ọlọ́run nípè ní wàràǹṣeṣà tó sì sọ di mímọ̀ wípé àwọn ti gbé ẹni tó fi ara pa náà lọ sí ilé ìwòsàn níbi tó ti gba ìtọ́jú lọ́wọ́ báyìí tí àwọn sì mọ̀ dájú wípé ara rẹ̀ yóò padà bọ̀ sípò láìpẹ́ bí ẹ bá gbàgbé níbi ọjọ́ mélòó kan ó ní ìjàmbá ọkọ̀ náà ó ní ó ṣẹlẹ̀ ní agbègbè tí wọ́n pè ní Òkèbálẹ̀ lójú òpópónà tó lọ sí Testing Ground nílùú Òṣogbo tí solúlu ìpínlẹ̀ Ọ̀ṣun náà lẹ́yìn tó sì gba ẹ̀mí ọlọ́kadà kan náà bákan náà nínú èyí tí arábìnrin kan tó ti ṣe bẹ́ẹ̀ fi ara pa yamayama látàrí ìjàmbá ojú pópó ọ̀hún èyí ló sì fà á tí gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n fi ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun láti tètè wá ojútùú sí ọ̀nà tí wọ́n ń ṣe lọ́wọ́ ọ̀hún èyí tí wọ́n ní ó jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ fún ìjàmbá ọkọ̀ èyí tó ti di lemọ́lemọ́ káàkiri agbègbè ọ̀hún. Ọwọ́ bà àwọn méjì kan ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú ẹ̀sùn jíjí sìmẹ́ǹtì ìrẹ́lé ní ilé onílé tí wọ́n ti ń ṣiṣẹ́ nípínlẹ̀ náà. Òṣìṣẹ́ ilé méjì kan tí wọ́n pe orúkọ wọn ní Ibrahim Sefrudov àti Ayuba Adéwálé Suleiman ó ní ọwọ́ ti bà báyìí nínú fọ́nrán kan èyí tó ń jà rìnrìn káàkiri nínú èyí tí wọ́n ti sọ di mímọ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí wọ́n ṣe fún Ibrahim àti Ayuba yìí. Ibrahim ó ní ó jẹ́ ọmọ tó ń gbé ní Ìkòròdú nípínlẹ̀ Èkó tó sì sọ di mímọ̀ pé sìmẹ́ǹtì 5 ó ní òun jí kó tó Àyùbá Adéwálé sì sọ pé sìmẹ́ǹtì báàgì 10 ó ní òun jí kó lẹ́yìn tí àwọn ti tà fún àlùfáà Ọpẹ́lóyẹrú tó wà ní Ìkòròdú ní agbègbè Ọ̀lẹ́yọ̀ èyàn ní ìpínlẹ̀ Èkó èyí ló sì fà á tí àwọn tí wọ́n fi páńpẹ́ òfin mú wọ̀nyí tí wọ́n fi fà wọ́n lé àwọn agbófinró lọ́wọ́ nínú èyí tí wọ́n ti ń sọ wípé ẹ jẹ́ ká ṣọ́ra pẹ̀lú àwọn ènìyàn tá a máa gbé iṣẹ́ ilé kíkọ́ fún káyà ikọ̀ ojú ni alákàn
ni ó fi ń sọrí pẹ̀lú bí kò ṣe sí èrè tó sì já sí pé tagídí tagbára ó ní ènìyàn fi ń ṣe nǹkan lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ó ní fún ìdí èyí ẹ jẹ́ ká ya ikọ̀ ojú ni alákànfin sọrí lórí àwọn ènìyàn tá a mọ̀ gbé iṣẹ́ wa fún pẹ̀lú ohun èròjà ìkọ́lé náà. àfi kí Èdùmàrè máa ṣọ́ wa ní o pẹ̀lú bí àwọn ajínigbé tó ti ṣe ń lo ète mìíràn láti fi jí ènìyàn gbé ní inú fọ́nrán kan tó ń jà rìnrìn káàkiri nínú ètí a ṣe àfihàn fídíò rẹ̀ ní ibi tí ìṣẹ̀lẹ̀ náà tí ó ti ṣẹlẹ̀ pẹ̀lú bí àṣírí àwọn ajínigbé ṣe tú nínú kámẹ́rà kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní CCTV tí wọ́n fi ká àwọn ajínigbé náà. wọ́n ní ète tí wọ́n lò báyìí ó ní wípé wọn ò ti gọ pamọ́ sẹ́nu géètì àwọn ènìyàn tí wọ́n bá ti rí pé ènìyàn fẹ́ wọnú géètì àbí ènìyàn náà jáde kúrò nínú géètì náà ó ní wọ́n sì yọ ìbọn sí i tí wọ́n yóò fi jí onítọ̀hún gbé. èyí ló àfà tí gbogbo ará ìlú fi wọ́n sọ wípé ẹ jẹ́ ká ya ikọ̀ ojú ni alákànfin sọrí ká sì máa ṣọ́ra wa dáadáa torí pé àwọn oníṣẹ́ burúkú yìí ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti pọ̀ ní òde báyìí. bákan náà ni wọ́n tẹ̀síwájú nínú àlàyé tí wọ́n ṣe pẹ̀lú fọ́nrán náà tí wọ́n fi síta nínú èyí tí wọ́n ti jí arábìnrin tí ẹ̀ ń wò lójú móhùnmáwòrán yìí tí wọ́n ti jí gbé ní àsìkò tó fẹ́ ṣe àbẹ̀wò sí àwọn ènìyàn rẹ̀ ní inú ilé náà. pásítọ̀ àti ọmọ rẹ̀ ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ di èrò àtìmọ́lé lórí ẹ̀sùn ìpànìyàn tí wọ́n fi kàn wọ́n báyìí. gẹ́gẹ́ bí ìròyìn tó ń jà rìnrìn káàkiri ní ìpínlẹ̀ Kwara tó ṣe àfihàn ọmọ akẹ́kọ̀ọ́ ilé ìwé gíga ti ETH ní ìpínlẹ̀ Kwara náà èyún Awesu Mojísọ́lá tí wọ́n sọ wípé wọ́n ṣe ikú pa tí wọ́n sì rí òkú rẹ̀ ní orí àkìtàn. èyí ló sì fà á tí ìwádìí àwọn agbófinró tí ó fi dé ọ̀dọ̀ ẹni tó jẹ́ pásítọ̀ àti ọmọ rẹ̀. pásítọ̀ tí wọ́n pe orúkọ rẹ̀ ní Adéníyì Adébáyọ̀ Ògúnṣẹ́ tí wọ́n sọ wípé ní ilé ìjọsìn Light of God Miracle Worldwide èyàn ní Ọ̀fà ó ní wọ́n ti fi páńpẹ́ òfin mú báyìí àti ọmọ rẹ̀ Happiness Adébáyọ̀ Ògúnṣẹ́ gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Èjìrẹ́ Adéyẹmí Adétòun tó sọ di mímọ̀ ó ní 20 oṣù yìí tí ń ṣe ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ tá a lò tán yìí ó ní wọ́n fi páńpẹ́ òfin mú àwọn ọ̀daràn méjèèjì ọ̀hún látàrí wípé wọ́n tọpinpin ikú tó pa Mojísọ́lá náà gẹ́gẹ́ bá a ṣe mú ìròyìn wá lánàá òde pé Mojísọ́lá ó ní wọ́n sọ wípé kò ti ṣe bíi ayédèrú girlfriend àti boyfriend ara wọn látàrí owó tó tó ẹgbẹ̀rún 15 náírà ìyún 15,000 naira tó sì já sí wípé wọ́n ní wọ́n ṣe pàtí kan láàrin iléèwé gíga ti Al-Hikmat àti Summit University ti ìpínlẹ̀ Kwara tí wọ́n sì sọ wípé kí arábìnrin Mojísọ́lá náà tó jẹ́ akẹ́kọ̀ọ́ jáde ní ilé ẹ̀kọ́ gíga ETH náà wípé kí ó wá sí ibi àwẹ̀jẹwẹ̀mú náà ṣùgbọ́n sí ìyàlẹ́nu Mojísọ́lá gẹ́gẹ́ bí ó ṣe sọ fún Blessing tó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ ń sun inú ìyẹ̀wù kan náà ó ní àsìkò tí òun dé ibẹ̀ níṣe ni ó jẹ́ pé ète àti ẹ̀tàn ni wọ́n fi fún òun pé wọn ò ṣe àwẹ̀jẹwẹ̀mú pàtí kankan àti pé ibi tó ń wà nínú ilé ìtura náà ó ní kò fi òun ní ọkàn balẹ̀. ìròyìn yìí ni Blessing gbọ́ kẹ́yìn tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Mojísọ́lá ó fi ṣe bẹ́ẹ̀ tí kò lọ mọ́ tí wọ́n sì ní nítorí àwọn rò ní pé lẹ́yìn tí àwọn tí wọ́n Mojísọ́lá yìí lọ bá ní ilé ìtura tí wọ́n ṣe ikú pa tán ó ní wọ́n pa òkú rẹ̀ tì tó sì já sí wípé àwọn tí wọ́n ní ilé ìtura náà ó ní àwọn kẹ́fìn pé wọ́n lọ jí òkú rẹ̀ sí orí àkìtàn nígbà tí wọ́n débi òkú Mojísọ́lá yìí ó ní wọ́n rí pé ẹ̀jẹ̀ ń yọ ní imú àti etí rẹ̀ lẹ́yìn tó ṣe àfihàn pé pípa ni wọ́n pa Mojísọ́lá. wàyí o ìwádìí tí wọ́n wá tẹ̀síwájú láti máa ṣe ó ní wípé pásítọ̀ àti ọmọ rẹ̀ tí ó jẹ́ Adéníyì àti Happiness Adébáyọ̀ ó ní wọ́n jọ mọ̀ nípa ọ̀rọ̀ náà nínú èyí tí ìwádìí wọn tó sì ti ń tẹ̀síwájú nípa ẹ̀sùn ìpànìyàn tí wọ́n fi kàn wọ́n ọ̀hún. lábala ìròyìn ti Yorùbá Nation báyìí ẹni tó jẹ́ ọ̀jọ̀gbọ́n àgbà yún bàbá Banji Akíntóyè ó ní ó ti pé gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire pàápàá jùlọ nípa ìdàrúdàpọ̀ èyí tó ń lọ láàrin àwọn Fúlàní àti àwọn ọlọ́dẹ ìlú Ìwòyè ní ìpínlẹ̀ Ògùn. nínú àlàyé tí bàbá náà fi jáde lójú òpó ayélujára wọ́n ní ìgbésẹ̀ tí à ń gbé nípa ìdásílẹ̀ Yorùbá Nation ó ní ń lọ ní abẹ́nú a sì fẹ́ fi ọwọ́ òfin mú kí àwọn ìjọba kí wọ́n má sọ wípé mọ̀dàrú àbí ẹni tó ń domi àlàáfíà ìlú rú òun làjẹ́. wọ́n ní báyìí a ti gbé ìgbésẹ̀
èyí tí ó ní ṣe pẹ̀lú ọwọ́ òfin pé kákan má fi ọwọ́ hẹ̀rẹ̀hẹ̀rẹ̀ ká má fi mú ọ̀rọ̀ náà kí a lè rí ojútùú rẹ̀. Wọ́n ní kì í ṣe àgídí, bẹ́ẹ̀ ni kì í ṣe ìjà, kì í sì ṣe ogun, wípé ká fi ọwọ́ òfin tó láìpẹ́ yìí ohun gbogbo yóò sì já sí wa lọ́wọ́ látàrí ìgbésẹ̀ tí àwọn ń gbé yìí. Bí ẹ bá gbàgbé ìṣẹ̀lẹ̀ àti ìkọlùkọgbà àwọn Fúlàní darandaran àti àwọn ọmọ ogun tó jẹ́ ti ilẹ̀ Yorùbá tí wọ́n wà ní Ìwòye Kétu ní ìpínlẹ̀ Ògùn ó ti di lemọ́lemọ́ báyìí nínú àlàyé tá a mú wá nínú ìròyìn tàná òde yìí. Ibẹ̀ ni wọ́n ti ní wọ́n ṣe ikú pa ìkan nínú àwọn ọlọ́dẹ ní ìlú náà tí ó sì já sí wípé àwọn ọlọ́dẹ tó kù ni wọ́n sara wọn ní méní méjì tí wọ́n sì fẹ́ lọ ṣe ìkọlù sí àwọn ènìyàn yìí nílò tí wọ́n ti sọ di mọ̀ pé àwọn ọlọ́pàá ni wọ́n tún dá àwọn padà tí wọn kò jẹ́ kí àwọn láǹfààní láti dé ọ̀dọ̀ àwọn Fúlàní darandaran náà. Wọ́n sì sọ gbogbo èyí ló sì fà á tí bàbá ọ̀jọ̀gbọ́n Banji Akíntóyè tó fi wá ní kí wọ́n fi ọwọ́ wọnú kí wọ́n sì ṣe sùúrù torí pé dídùn òun lọ sàn sọ nígbẹ̀yìn, pàápàá jùlọ nípa ìfọnrere ìdásílẹ̀ Yorùbá Nation tí a ti ń gbòǹgbẹ rẹ̀ láti ọjọ́ tó ti pẹ́. Ní ti Biafra Nation báyìí, ẹni tí ó ń pe ara rẹ̀ ní Prime Minister orílẹ̀-èdè Biafra ìyẹn Simon Ekpa ó ti ṣe bẹ́ẹ̀ kéde máàpù ilẹ̀ Ìgbò tó sì sọ wípé láìpẹ́ yìí àwọn yóò ṣe àfihàn rẹ̀ ní ọjọ́ kejì inú oṣù kejìlá ọdún tá a wà yìí. Gẹ́gẹ́ bí ìròyìn tá a mú wá lánàá nínú ọ̀rọ̀ kan tí Simon Ekpa tó fi léde nínú ètò ti sọ di mímọ̀ wípé láìpẹ́ yìí ìgbà tí ó bá fi rí ọjọ́ kejì inú oṣù kejìlá ni àwọn yóò kéde orílẹ̀-èdè Biafra fún gbogbo àwọn ọmọ ilẹ̀ Biafra tí àwọn yóò sì máa lo máàpù àwọn gẹ́gẹ́ bí ó ṣe ṣe àfihàn máàpù náà lójú òpó ayélujára X rẹ̀ tá a mọ̀ sí Twitter tẹ́lẹ̀, tó sì ti ṣe gbogbo àwọn ọmọ ilẹ̀ Ìgbò náà tí wọ́n jẹ́ ọmọ Biafra tó ti ṣe bẹ́ẹ̀ ṣe wọn lákin pé ẹ lọ fọkàn balẹ̀ ní ọjọ́ kejì inú oṣù kejìlá ohun gbogbo tá à ń fẹ́ yóò tó wa lọ́wọ́, bó ṣe ogun bó sì ṣe ìjà a yóò fi gba ilẹ̀ bàbá wa tí ń ṣe ilẹ̀ Biafra. Simon Ekpa ló sọ èyí di mímọ̀ nínú àtẹ̀jáde rẹ̀ lánàá òde yìí. Nínú ìròyìn ti ilẹ̀ òkèrè, ọwọ́ ti bà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà méjì kan ní orílẹ̀-èdè Haiti fún ẹ̀sùn ayédèrú ìwé ọmọ ìlú èyí tí wọ́n ṣe. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan tí orúkọ wọn ń jẹ́ Madukas Kenneth tó jẹ́ ẹni ọdún 31 àti Henry Peter tó ń jẹ́ ọmọ ọdún 29 ní ọwọ́ ti bà wọ́n báyìí ní orílẹ̀-èdè Haiti látàrí ẹ̀sùn pé wọ́n lo ayédèrú ìwé ọmọ ìlú tí wọ́n pè ní nationality ID card wọn, èyí tó já sí wípé wọ́n tú àṣírí wọn tú tí wọ́n sì rí wọn mú ní agbègbè tí wọ́n pè ní Jacmel èyí ní Haiti ọ̀hún. Gẹ́gẹ́ bí àlàyé tí iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè náà tí wọ́n fi léde, wọ́n sọ wípé wọ́n sọ di mímọ̀ wípé Madukas Kenneth ní ó yí orúkọ ara rẹ̀ padà sí Augustin Jerry tí Henry Peter tó ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ yí orúkọ ara rẹ̀ padà sí Junior Jean èyí tí wọ́n ló tako òfin àti ìlànà àwọn pẹ̀lú bí wọ́n ṣe ń lo ayédèrú láti sọ ara wọn di ọmọ onílẹ̀ àti ọmọ onílùú ní orílẹ̀-èdè Haiti náà. Wọ́n náà ti wà ní akóló àwọn báyìí nígbà tí ìwádìí àwọn tó sì ń tẹ̀síwájú. Ní orílẹ̀-èdè Amẹ́ríkà, ọwọ́ ti ṣe bẹ́ẹ̀ tẹ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan tó sì ti ṣe bẹ́ẹ̀ rí ẹ̀wọ̀n 20 ọdún báyìí lórí ẹ̀sùn jìbìtì owó tó tó mílíọ̀nù $10 èyí tí wọ́n ní ó jí. Arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Yomi Ọlálẹ́yẹ tó jẹ́ ẹni 40 ọdún lókè pẹ̀ báyìí ni wọ́n ti fi páńpẹ́ òfin mú lẹ́ni tí wọ́n fi ẹ̀sùn kàn pé owó tó tó mílíọ̀nù $10 ni ó lù ní pọ́npọ́ tó sì lu jìbìtì rẹ̀. Owó yìí ni wọ́n ṣe ní àlàyé pé àwọn ṣe àgbékalẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí owó ìtura fún àjàkálẹ̀ àrùn COVID-19 èyí tí ó bẹ́ sílẹ̀ nínú ọdún 2020 tó sì sọ di mímọ̀ wípé Yomi Ọlálẹ́yẹ yìí ni ó ṣe bẹ́ẹ̀ tí ó lu jìbìtì owó náà tó sì kó owó ọ̀hún pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ nínú èyí tí wọ́n ní wọ́n yí owó náà padà wọ́n tún fi ra ní tí wọ́n pè ní Bitcoin tí wọ́n sì tún sọ di owó títí ara wọn. Owó náà ni wọ́n ní ó jẹ́ ti àsùnwọ̀n ìjọba ti orílẹ̀-èdè Amẹ́ríkà, ṣùgbọ́n nínú ìwádìí wọn lẹ́yìn tí ìwádìí wọn fi ojú hàn ni wọ́n mọ̀ wípé Yomi Ọlálẹ́yẹ àti àwọn ènìyàn rẹ̀ ni wọ́n ṣe bẹ́ẹ̀ lu owó náà
ní pọ́npọ́ wọ́n sì fi páńpẹ́ òfin mú Yomi Ọlálẹyẹ ní John F. Kennedy International Airport èyí tó wà ní New York lórílẹ̀‐èdè Amẹ́ríkà ní ọjọ́ 13 inú oṣù kẹjọ ọdún tá a wà yìí gẹ́gẹ́ bí àlàyé tán ṣe wọ́n ní ilé ẹjọ́ yóò ṣe bẹ́ẹ̀ fi Yomi Ọlálẹyẹ sí ọgbà ẹ̀wọ̀n fún 20 ọdún lórí ẹ̀sùn èyí tí wọ́n fi kàn ọ̀hún. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti àsìkò yìí a kí gbogbo wa pé ẹ kú ìfẹ́ láti àárọ̀ ẹni tó ṣe àkójọpọ̀ ìròyìn náà tó tún kà sí ti gbọ̀yìn náà ni àyànfẹ́ Elédùmarè ẹ má gbàgbé láti bá wa subscribe sórí ìkànnì bẹ́ẹ̀ ṣe máa ń ṣe èyí tá a sì sọ nínú ìròyìn tó bá kàn yín jù níbẹ̀ ẹ bá a fi sínú comment section kájọ fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ títí dìgbà tá a tún máa padà mú ròyìn mẹ́wàá lórí ìkànnì yìí orúkọ tèmi kò yí padà àyànfẹ́ Elédùmarè ni ẹ kú ojúmọ́.